Kò sí ẹ̀dá tí ń bẹ ní ayé tí ò ní àṣìṣe kan tàbí méjì tó ti ṣe èyí tó lè fa àwọn nǹkan kan bí àdínkù tàbí àléébù bá ìrìnàjò ayé rẹ̀. Àṣìṣe ò yọ ọmọdé sílẹ̀ bẹ́ẹ̀ sì ni kò yọ àgbàlagbà sílẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ti ṣe àwọn àṣìṣe kan sí àwọn òbí tó bí wọn sílé ayé tí òbí sì ti fi ìbínú ṣépè fọmọ tó sì jẹ́ ohun tí wọ́n ń jà nílẹ̀ fọmọ nírúfẹ́ àkókò yìí nípa físọ àwọn ọ̀rọ̀ òdì láti ẹnu ọmọ ránṣẹ́ ṣùgbọ́n ò lọ a sì mú èpè a sì gbé jẹlẹ̀. Òbí ò mọ̀ wípé èpè tí ò ń ṣẹ́ ní ọjọ́ wọn àná kò tí ì máa farahàn ní àkókò tó ṣe èpè ọ̀hún tó ń lọ́wọ́dọ̀ dúró sí ọjọ́ iwájú di ọmọ tá à ń wí yìí bọ́mọ bá wá ń káàkiri tàbí tó dàgbà tí nǹkan wá ń já lóra wọn kó bá wá lọ́dọ̀ àwọn àgbà ìwọ́n ṣẹ̀ wá sọ fún wípé ìyá tó bí ọ sáyé gan bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe pé ìyá lájẹ́ ṣùgbọ́n ní àkókò tí ìyá ọ̀hún sọ àwọn òròdì sínú ayé rẹ̀ àwọn nǹkan kan bẹ ní àyíká rẹ̀ tí ó mọ̀ tí wọ́n sì ṣe ṣàmì sí. ẹ wá rí wípé ẹ̀dá kan ò sí ní ayé tí ò láṣìṣe ọ̀nà wo gan gbòógì wo ni ìwọ ti ṣe àṣìṣe ní ayé èyí tó sì ń fa àdínkù bá ìrìnàjò ayé tirẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló jẹ́ wípé nínú ìbínú wọn wọ́n ti sọ àwọn òròdì sínú ayé àwọn ọmọ èyí tó jẹ́ pé ń fi ara wọn nírúfẹ́ àkókò yìí. Àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ó pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n ìmọ̀ ọmọ wa fún ilé ẹyọ kọ̀ọ̀kan ní ìkànnì yìí. Gbogbo ẹ̀yin òbí mo fi àkókò yìí mo fi ń rọ̀ yín wípé ẹ ṣe pẹ̀lẹ́ ẹ sì mẹ̀dọ̀ bọ́mọ bá ṣe nǹkan sí yín ẹ má fi ìbínú tàbí pé bó ṣe ń ká yín lára kẹ́ fi sọ òròdì sínú ayé rẹ̀ nítorí pé òní la rí kò sẹ́ni ó rí ọ̀la ẹja máa ṣe jẹ́jẹ́ ká sì máa fi ẹnu rẹ̀ pé nǹkan rẹ̀ sínú ayé àwọn ọmọ wa torí bó bá dẹ̀yìn wá ọ̀la bí nǹkan ò bá ṣẹnu rẹ̀ fún ọmọ ọ̀hún aṣọ lè má bọ ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rí gbogbo wọjà àṣìṣe ọjọ́ kan. Tọ́ kò ní jù báyìí lọ fún tòní tó bá tún di ọjọ́ rẹ̀ tún máa ń bá wa pàdé lórí ìkànnì Gbajúmọ̀ TV ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ̀sí ń fọ́lọ̀ wá ní gbogbo gbà. Gbajúmọ̀ TV, where tradition meets vibes.